bàbá Mohbad ọlọ́run bàbá nìyẹn ọlọ́run tọ́ni mo sọ fún mi bàbá nìyẹn you are very good father and ọlọ́run. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. àwọn èèyàn mi máa ń sọ tẹ́lẹ̀ báyìí mo ń sọ ní àkọ́kọ́ mo sọ pé mo ní ẹjọ́ ìtorí tọ́ lọ́rùn ẹ lọ yọwọ́ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wòye ẹ yọwọ́ kò ní ọ̀rọ̀ Mohbad tẹ́ bá yọwọ́ kúrò Mohbad á fáìtì fúnra rẹ̀ because ẹ mọ̀ wípé ọkùnrin yìí áńgẹ́lì ni ẹ̀yin tó ń gbọ́ ẹ̀yin tó dẹ̀ ń wo ẹ mọ̀ wípé ọkùnrin yìí áńgẹ́lì ni mo ń sọ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà ni mo ń sọ mi ò dẹ̀ lè parọ́ màá sọ fún pé ọkùnrin yìí áńgẹ́lì ni áńgẹ́lì ọlọ́run tí ọlọ́run dìídì rán wá sí àárín èèyàn tó dẹ̀ jẹ́ pé ok now mo fẹ́ sọ nǹkan kan fún yín ṣé o mọ̀ wípé Jésù tó jẹ́ gẹ́gẹ́ bí olùgbàlà yìí ṣé o mọ̀ pé nígbà tó wá sí ayé àwọn míì ò láìkí ẹ̀ ó jẹ́ ọ̀tá àwọn ẹlòmíì ẹ gbọ́ dáadáa ó jẹ́ ọ̀tá àwọn ẹlòmíì nígbà tó dẹ̀ jẹ́ pé ọkùnrin yìí tó fi wá sílẹ̀ tó lọ nígbà ẹ̀ la mọ̀ pé a máa lùzì nǹkan o kí ló dé tá a lùzì irú ènìyàn báyìí irú ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ Mohbad báyìí nítorí pé nígbà tí ọkùnrin yìí ó sọ̀rọ̀ nínú orin ẹ̀ ó nígbà tó dẹ̀ jẹ́ pé tó ń bá lọ tán àwọn èèyàn máa láìkí òun mọ́ òtítọ́ ni ọkùnrin yẹn dẹ̀ sọ ẹ mọ̀ wípé òtítọ́ ni ọ̀rọ̀ áńgẹ́lì ni bó ṣe ọkùnrin yìí lọ òun ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wá láìkí orin ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wá láìkí orin ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé gbogbo akáàkiri àgbáyé ni orin yẹn ń sin báyìí tí ó ń wò. now ohun tí mo fẹ́ sọ fún yín tí mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyá Mohbad ni wípé ìyá Mohbad ó lọ sọ fún ó lọ sọ̀rọ̀ ó ní ó lọ sí station tó lọ bá àwọn ọlọ́pàá sọ pé àwọn ti ṣe nǹkan táwọn ń ṣe tán àwọn dẹ̀ ti rìlíìsì bọ́ọ̀dì Mohbad pé kí wọ́n lọ gbé bọ́ọ̀dì Mohbad kan lọ sí àbí bẹ́ẹ̀ kọ́ pé ẹ̀dẹ̀ ti bá bàbá ẹ̀ sọ̀rọ̀ ó ti bẹ̀ẹ́ ó ti sọ gbogbo ẹ̀ so síbẹ̀síbẹ̀ kò fẹ́ pé kán gbé bọ́ọ̀dì kan lọ sí àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ tó sọ nìyẹn o because mo gbọ́ ọ̀rọ̀ yín mo gbọ́ dáadáa mo dẹ̀ fọ́lọ̀ yín o sọ̀rọ̀ yẹn lótìtọ́ àti òdodo o ní bọ́ọ̀dì ọmọ yìí o kí bàbá ẹ̀ kó jẹ́ kán gbé bọ́ọ̀dì ọmọ yìí kan lọ sí ohun kan méjì tó jẹ́ nǹkan tó serious tó wà ń tà yìí ó dẹ̀ jẹ́ pé kẹ́ ẹ try láti sort ọ̀rọ̀ yẹn out wọ́n sọ pé wọ́n ní di DNA ọmọ tó ń sọ pé ó jẹ́ ti Mohbad àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n dẹ̀ sọ wípé òkè ikú tó pa ọkùnrin yìí wọ́n fẹ́ mọ̀ ní lọ ṣe autopsy ẹ̀ òkè wọn ò tí fúnyàn ní result àti gbọ́ result rárá result ò tí jáde àbí bẹ́ẹ̀ kọ́ nípa tí result irú nǹkan bẹ́ẹ̀ ò tí jáde ìwọ́dẹ̀ tó wá ń sọ wípé ó lọ ń bẹ bàbá Mohbad kan lọ gbé òkú Mohbad kan lọ sin so tó ń bá lọ sí ikú Mohbad kí ló wá kú báyìí ń sìn ìyá mi ẹ má bọ̀ o because mo fẹ́ báyìí sọ̀rọ̀ láàárọ̀ yìí orí ẹ ti dàrú orí ẹ ó ti dàrú ó dà pé àwọn tó bá ìsọ òun ò bá ìsọ òtítọ́ ọ̀rọ̀ ó dà pé nígbà tó ń bí ẹ o ti fi orí gbálẹ̀ nígbà tó ń bí ẹ o ti fi orí o ti fi gbálẹ̀ òun ló happen tó dẹ̀ jẹ́ pé orí ẹ ò pè rárá àtọ́ èmi ò ní parọ́ fún ẹ o èmi ò ní parọ́ fún ẹ ṣé o mọ̀ pé mo máa ń sọ̀rọ̀ wípé àwọn obìnrin ìyà táwọn obìnrin jẹ lórí àwọn ọmọ wa obìnrin ló jìyà jù because òun ló ń gbé oyún fún oṣù mẹ́sàn-án òun ló dẹ̀ ń bí òun ló ń tọ́jú ẹ̀ bí ọmọ bá ń ké lóru mi ò lè parọ́ fún ẹ bí ọmọ bá ń ké lóru obìnrin ló máa tọ́jú ọmọ yẹn bó ṣe máa jẹun bó ṣe máa sùn bó ṣe máa ṣe gbogbo ẹ̀ obìnrin ló máa ṣe ọkùnrin ò ní ṣe ọkùnrin mo máa sọ̀rọ̀ kan pé àwa ọkùnrin dónà sí ni wá àmọ́ tí nǹkan bá lọ ṣẹlẹ̀ sí ara wa tó dẹ̀ jẹ́ pé ibi tí kinní ẹ̀ bá ṣẹlẹ̀ sí tó bá tayàn ọkùnrin tó bá yarí kíyàn bẹ̀ kó tó gbà ó máa ń pẹ́. màá fẹ́ kẹ́ ẹ follow mi lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o màá fẹ́ kẹ́ ẹ follow mi dáadáa màá fẹ́ kẹ́ ẹ follow mi. ìyá Mohbad bóyá owó tó o ti gbà àbí owó tó ti dá fún ẹ because ohun tó dùn ẹ́ jù ni wípé Mohbad gba ṣọ́ọ̀bù fún ẹ
ó dẹ̀ sọ pé ó fẹ́ fún ẹ ní ẹ ò gbọ́ statement tó kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ ó fẹ́ fún ẹ ní 5 million ó dẹ̀ sọ pé ìyàwó ẹ̀ ó fẹ́ ṣe kí ni ó fẹ́ sìn ẹ́ lọ sí ibi tí ẹ ti máa rọra jà sínú ṣọ́ọ̀bù yẹn ìyá Mohbad ṣe rí tó ń bá sọ pé èèyàn máa jẹ́ obìnrin jẹ́ alábìàmọ òtítọ́ ìwọ ò ṣe alábìàmọ òtítọ́ ìdí ẹ̀ máa ń yún ẹ ìdí tó ń yún ẹ olóhàbò tó rẹ̀ pé òbí Mohbad ó rí ẹ̀gbọ́n bàbá Mohbad ó ń sọ̀rọ̀ kán tó bí ọmọ yẹn ẹ̀gbọ́n Mohbad tó wà ní ìlú Amẹ́ríkà ẹ gbọ́ mi dáadáa o ó ti ríran tó ti sọ̀rọ̀ because obìnrin yẹn wòlíì ni wòlíì lobìnrin yẹn o òtọ́ ni mo sọ fún yín wòlíì lobìnrin yẹn obìnrin yẹn ti rí kinní yẹn bó ṣe ń ṣẹlẹ̀ obìnrin yẹn ti rí tó dẹ̀ ti sọ pé ké o ọmọ kan ń bọ̀ nínú ẹbí wa tó dẹ̀ máa jẹ́ bí ọmọ ológo àbí ọmọ bẹ́ẹ̀ yẹn ìyá yẹn ó sọ̀rọ̀ yẹn gbogbo pátápátá ẹ fọkàn sí pé lóòótọ́ nǹkan tí ìyá yìí sọ yìí o òtítọ́ ni ẹ fọkàn sí pé òtítọ́ ni obìnrin ló wá jáde tó wá ń sọ̀rọ̀ tó ń lu aago tó ń sọ̀rọ̀ tó rẹ̀ jẹ́ pé Ìyábọ̀ ó wá ń bu ó wá ń sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n bàbá Mohbad dẹ̀ nìyẹn ìyá Mohbad ẹ ṣe dáadáa o ó ṣe dáadáa tó bá jẹ́ pé ò bá ṣe dáadáa ni ó lè sọ̀rọ̀ wípé òkè náà kán lọ gbé òkú ọmọ yìí kán lọ sin ẹ gbọ́dọ̀ tí mo sọ yìí tó bá jẹ́ wípé ò ṣe dáadáa ó lè sọ pé kán gbé òkú ọmọ yẹn kán lọ sin no autopsy tó lọ ń dúró dè wọn ní wọn ṣẹ̀dẹ̀ sí ìlú Amẹ́ríkà wọn ṣẹ̀dẹ̀ sí kinní kan wọn ṣẹ̀dẹ̀ sí gbá kan ìyẹn ò tí ì dé àti rí tó ń sọ pé òkè òkú báyìí ló pa Mohbad àti sọ because gbogbo wọn pátápátá báyìí ti di fracas tó ń dẹ̀ ń sọ̀rọ̀ tó sọ pé òkú báyìí òun ló pa òkú báyìí òun ló ṣe kinní kan òun ló ṣe àwo kan ń gun lọ́bẹ̀ ni ń fún lómi mu ni ń ṣe kinní kan ni ń ṣe gbá kan ni autopsy yẹn ló máa jáde tí àwọn èèyàn máa sọ pé kí lóòótọ́ o òkú báyìí báyìí ló pa Mohbad dúró tí gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn dé gbogbo èèyàn kan ń ṣe fracas ni ó tún ti ṣẹlẹ̀ o ó tún ti zẹ̀ ó tún ti zẹ̀ àtúntì gbọ́ nǹkan kan míì tún ti ṣẹlẹ̀ ló wá di fracas tí everybody wà ń gbé ní sùúrù kó dẹ̀ jẹ́ wípé autopsy tó ń lọ ṣe kán gbédé dẹ̀ ní sùúrù tó ń lọ ṣe DNA tó ń fẹ́ ṣe tó mọ̀ wípé ọmọ yìí ọmọ Mohbad ni ní sùúrù kí gbogbo yẹn kó ṣẹlẹ̀ ṣẹ́ni gbogbo yín tẹ̀ ẹ̀ ṣí àkíní yìí tẹ̀ ẹ̀ ṣí àẹ̀ fún mi ayé gbogbo yẹn á dáa ní agbára Ọlọ́run ẹ máa bá mi ṣí àmọ́ ṣẹ́ni lẹ́nìí ó ṣeéṣe kó rẹ̀ jẹ́ pé màá fún yín ní nǹkan lónìí ẹ máa gbọ́ dáadáa o because ọ̀rọ̀ yẹn the way tí mo rí kìíní yẹn ó jẹ́ nǹkan tó rẹ̀ jẹ́ pé ó bọ́dà mi púpọ̀ jù ó bọ́dà mi púpọ̀ jù wáyé tó bọ́dà mi náà nísìnyí báyìí kìíní SARS Fálànà tó rẹ̀ jẹ́ pé wọ́n lọ gbà á àbí o mọ̀ SARS ni mo sọ yẹn o SARS bàbá Fálànà tó ń lọ gbà á bóyá ìyàwó Mohbad ló fẹ́ gba SARS Fálànà nígbà tó dé nǹkan ó tó wo kéèsì yẹn títí ó withdraw ó ní òun ò lè ṣe ó ní òun ò fẹ́ ṣe kì í ṣe pé kò sí kéèsì kan tí Fálànà tó bá sọ pé òun ò lè ṣe láéláé náà nísìnyí bàbá Mohbad ó ti sáré sìn ó ti lọ bá Amsat ó ti lọ bá wọn nísìnyí mo dẹ̀ mọ̀ pé ọkùnrin yẹn kò sẹ́nikẹ́ni tó máa gbé ọ̀rọ̀ lọ bá ọkùnrin yẹn tí ò ní ṣe òtítọ́ ẹ̀ mo mọ̀ Amsat ó mọ nǹkan tó ń ṣe lórí ọ̀rọ̀ Timothy ni ẹ mọ nǹkan tí ọkùnrin yẹn ṣe lórí ọ̀rọ̀ Timothy ó bá wo wọ́n gbé ọkùnrin yẹn lọ tì mọ́lé wọ́n threaten ẹ̀ wọ́n fẹ́ pa á wọ́n fẹ́ fi owó wọ́n fẹ́ fi dì í lẹ́nu síbẹ̀síbẹ̀ ọkùnrin yìí ò dákẹ́ kò dákẹ́ o ó ní láyé wọ́n lọ gbé owó more than 400 million tó ń lọ gbé lọ bá ìyàwó Timothy tó ń sọ wípé òkè náà pé kó gba owó yìí kó jẹ́ ká dákẹ́ ó ní òun ò fẹ́ owó yẹn sẹ́ owó yẹn ó ṣe ọkọ òun báyìí obìnrin gidi nìyẹn obìnrin tó jà fún ọkọ ẹ̀ nìyẹn Wunmi jà fún ọkọ ẹ̀ nítorí pé o gbọ́ pé ọkọ ẹ̀ báyìí ó lọ gba Canadian visa àbí ó fẹ́ lọ pẹ̀lú obìnrin míì àbí ó fún obìnrin míì lóyún àbí kinní kankan o gbọ́ ọ̀rọ̀ yẹn báyìí wọ́n tí ò kì í tẹ̀lé lọ sí show tẹ́lẹ̀tẹ́lẹ̀
ò wá tẹ̀lé lọ sí show ò wá gbé ọmọ dání ibi tó ti ń mu sìgá tó ń mu gbó tó ń mu gbogbo ẹ̀ ò wá gbé ọmọ yẹn ò wá gbé lọ síbẹ̀ ọmọ ẹ̀ máa fa gbogbo kìíní ẹ̀ sínú náà nígbà tó wá kúrò ńbẹ̀ tán ìjà wá bọ́ ọkùnrin tó dẹ̀ jẹ́ pé wá ṣàmẹ̀bọ yẹn fún ẹ ṣe rí mo rí bọ́ọ̀ì kan bọ́ọ̀ì yẹn máa ń sọ̀rọ̀ mo láìkì bọ́ọ̀ì yẹn mi lè ṣe kí n máa wọ ọṣẹ mi lè ṣe kí n máa wọ ọṣẹ ó ní gbogbo ẹni tó ń gbénu lé pátápátá nìkan ṣá títì mọ́lé kó má fi èèyàn kan lẹ̀ kó sọ pé òkè èèyàn kan wọ́n fi eléyìí lẹ̀ àbí kìíní kankan títí kan ìyàwó Mohbad náà pàápàá báyìí kó ṣá gbogbo ẹ̀ mọ́ tì mọ́lé obìnrin máa ń ṣẹ̀wọ̀n náà ta ló sọ pé obìnrin ò kì í ṣẹ̀wọ̀n obìnrin máa ń lọ ṣẹ̀wọ̀n dáadáa àbí ọmọ kan ṣá títì mọ́lé nítorí pé nígbà tó gbọ́ ìlú nǹkan bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ pé ìtara àti ìjòwú tó ń ṣe ẹ́ nítorí pé ṣẹ́dí èmi ò lè parọ́ fún ẹ̀ máa sọ tọrọ fún yín ṣẹ́dí Mohbad nígbà tó fẹ́ lọ gba visa ìlú yẹn ẹ máa gbọ́ dáadáa o nígbà tó fẹ́ lọ gba visa ìlú yẹn ó ti sọ ó ti lọ ṣe gbogbo DNA ó ti ṣe bìkọ́ tó bá fẹ́ lọ gba visa tó sọ pé ó fẹ́ lọ pẹ̀lú ọmọ yẹn ni wọ́n máa ṣe DNA kó má jẹ́ pé bóyá pé ó lọ gbé ọmọ ọlọ́mọ tó fẹ́ lọ gbé travel wọ́n ti lọ ṣe DNA ọmọ yẹn ti ṣe DNA ẹ̀ ó dẹ̀ ti mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ó ti mọ̀ ó dẹ̀ mọ̀ pé tí òun bá kúrò ní ìlú Nàìjíríà yẹn tó lọ sí ìlú tó fẹ́ lọ báyìí wo òun máa líìkì ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì òun ló happen tó dẹ̀ jẹ́ pé wo ẹ má gbé mi ọ̀rọ̀ mi ẹ má gbé dànù o ẹ má gbé dànù nítorí pé ọ̀rọ̀ yẹn ó mọ̀ wípé tí Mohbad bá lọ tó visa bá bọ́ sí tó bá lọ lóòótọ́ ó máa líìkì ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ohun kan tó mú wọn tó dẹ̀ jẹ́ pé ó sísì fóònù ẹ̀ nìyẹn because ìyàwó ẹ̀ ẹni tó ń pè ní ìyàwó ẹ̀ bóyá ó má rí àbí kò má rí ẹ̀ ìyẹn ò kàn mí and I don't want to know now ó lọ sísì fóònù ẹ̀ ó lọ delete WhatsApp ẹ̀ ó delete ẹ̀ ó gbọ́ nǹkan tí Mohbad sọ ni mo lè play fún ẹ kí ó kẹ́ ẹgbọ́n sí ẹgbọ́n nǹkan tí Mohbad sọ pé tó bá jẹ́ pé ẹ̀ ti ń ṣe ní ìran yín tẹ́lẹ̀ eléyìí ló máa kọ́ yín lọ́gbọ́n ó dẹ̀ ń kọ́ yín lọ́gbọ́n nísìnyí náà ok àti gbọ́ pé ok ìyá Mohbad náà pàápàá báyìí ó ti lọ sí ó lọ sí pàtì àbí báwo ló ṣe lọ ó lọ sí pàtì kí ló lọ ṣe ń bẹ̀ kí ló lọ ṣe ń bẹ̀ kí ló lọ ṣe ń bẹ̀ màmá kí ló lọ ṣe ń bẹ̀ ó gbọ́dọ̀ lọ síbẹ̀ nígbà tí ọ̀rọ̀ yín gbóná because a mọ̀ pé ọlọ́pàá nìyẹn kò sí nǹkan tó ọlọ́pàá ò lè ṣe ọlọ́run òótọ́ ni mo sọ fún ẹ kò sí nǹkan tó ọlọ́pàá kò lè ṣe ọlọ́pàá lè ṣe mẹ́wàá òótọ́ ni mo sọ fún yín ọlọ́pàá kẹ̀ ó lè lọ kí ọlọ́pàá kó sọ pé òun máa ṣe lálejò wetin you bring me ni so o ti ń ṣe kíni ẹ ti pẹ́ ok gbogbo nǹkan tí Mohbad ń ṣe nígbà tó rẹ̀ pé ó ń ṣe nǹkan tó rẹ̀ jẹ́ pé ó ń ṣe yìí ń bò ní gbogbo kíni ń bò ló wà a gbọ́ pé ìkíà ìwọ ìyá ìyàwó a gbọ́ pé ìkíà ẹ̀ ló wà ẹ máa pọ̀ òótọ́ ni mo sọ fún ẹ kí ni mo sọ fún ẹ ó máa pọ̀ kó jẹ́ pé òun ná ni àbí òun ná àbí o gbé jáde àbí o fi ṣe nǹkan kan ni mo fi Ọlọ́run búra fún ẹ nígbà tó ń bá máa fà á débi tó máa fà á dé ẹ máa pọ̀ gbogbo pẹ́ẹ́nì tó bá jẹ́ ti Mohbad tó bá wà ní kí ayín ẹjọ́ ẹ torí ti Ọlọ́run ẹ make sure ẹ kó ti wà control tó lè gbà síkò tó máa bèrè lọ́wọ́ ẹ tètè gbé kó lọ handle ẹ pé nǹkan Mohbad rèé o àmọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò lè parọ́ fún ẹ ọmọ ẹ tó ń sọ pé ọmọ Mohbad ní eléyìí tí ó ń bèrè DNA ìyàwó ẹ̀ ó sọ pé òun ò tí get in touch pẹ̀lú lọ́ọ̀yà mi lọ́ọ̀yà òun ò tí ì ṣe kinní kan òun ò dẹ̀ lówó tó máa lọ ṣe DNA ò lówó lá gbogbo owó tó ń fún ẹ gbogbo owó tó ń kó fún ẹ ò lówó láti ṣe DNA tí ò bá jẹ́ pé nǹkan kan mi wà ń bẹ̀ àǹtí mi sísá mi àbúrò mi ẹ̀gbọ́n mi tí ò bá mọ̀ pé nǹkan kan mi wà ń bẹ̀ nígbà tó ń sọ pé ó nídìí DNA ìwọ ìyá ló máa gbó síta tó sọ pé ó máa ṣe ok ọkùnrin kan ti dìde nísìn ní Àbújá tó sọ pé ok náà ẹ máa bọ̀ l'Àbújá ẹ gbé ọmọ yẹn ká gbé bá òun àbí òun máa ṣe DNA òun á dẹ̀ sanwó ẹ̀ kí ló tún dá ìdúró tẹ́ ẹ lè gbé lọ́bẹ̀ lórí gbogbo owó tó jẹ́ pé ó gbà lórí gbogbo nǹkan tó ń fún ẹ lórí gbogbo nǹkan tó ṣe báyìí sí ẹ fẹ́ ṣe DNA ẹ fẹ́ ṣe because ó ti show wípé ó fẹ́ ṣe ó ti mọ ẹni tó ní ọmọ yẹn ó ti mọ̀ Ọlọ́run ó ti mọ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ pàápàá báyìí tó ń bá sọ pé òkè náà kò sí owó láti DNA yẹn
tó ń bá sọ pé ẹ jẹ́ ká ṣe GoFundMe ká ṣe GoFundMe owó tó lè jẹ́ pé ó máa rí gbà nítorí Mohbad kò ní jẹ́ owó kékeré, owó yẹn ó máa yapa ni, owó yẹn máa pọ̀ jù. ṣé o mọ̀ gbogbo àwọn tó ń play orúkọ ẹ̀, tó ń gbé fọ́tò ẹ̀, tó ń gbé orin ẹ̀, tó ń ṣe kinní kan, ó mọ iye follower tó lè jẹ́ pé wọ́n ní lórí Facebook? ṣé ẹ mọ̀ bó ṣe ní diaspora yìí? ṣé ẹ mọ̀ ṣá? ok, gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, o kàn fẹ́ jẹ́ kí òkú ọmọ yẹn ẹ kàn fẹ́ fi ṣe politics, BDP àti kíni, kò dá bẹ́ẹ̀ yẹn, kò dá nǹkan tó ṣe. àǹtí mi mo dẹ̀ wá ń gbọ́ wípé o sọ pé o ti bá bàbá Mohbad o bá sọ̀rọ̀ pé kó gbé òkú ọmọ yẹn kó lọ sí. àǹtí mi orí ẹ ti dàrú pọ̀ jù. ìyá Mohbad mo bá sọ̀rọ̀ yẹn, orí ẹ ti dàrú. ọmọ wáyé tó orí ẹ fi dàrú ni pé o tó wo ṣẹ́ni nǹkan tó máa sọ fún ẹ, aṣẹ́wó nìyẹn. anyway, babaláwo tó lọ fẹ́ tó bí ọmọ méjì fún àbí bẹ́ẹ̀ kọ́, ó fi àwọn ọmọ yẹn lẹ̀, bàbá ẹ̀ ló tọ́jú ọmọ yẹn dàgbà, bàbá ọmọ yẹn ló tọ́jú ọmọ yẹn dàgbà. ó ní àṣẹ tó bá hùn báyìí kó sọ pé òkè náà kán lọ fi ọmọ yẹn kán lọ fi ṣe pepper soup, òun ló ní ọmọ ẹ̀. tó bá hùn ó lè sọ pé òkè náà kán lọ fi ṣe asun, òun ló ní ọmọ ẹ̀. kò kàn ẹ́ nítorí pé ó ti fi ọmọ yẹn lẹ̀, tó dẹ̀ jẹ́ pé bàbá ọmọ yẹn òun ló tọ́ ọmọ yẹn dàgbà. à ń bò ẹ́ wípé òkè náà ká má sọ̀rọ̀ sí ẹ, òun ló happen, tó dẹ̀ jẹ́ pé àkàndá kẹ́ fún ẹ. but nísìnyí báyìí o ti wá ṣe nísìnyí báyìí pé kí àwọn èèyàn máa sọ̀rọ̀ sí ẹ, orí ẹ ti dàrú, òfin orí gbálẹ̀ pàápàá. ṣẹ́ni irú ìyá yẹn báyìí tó bá máa ṣe báwo ni ó porúkọ ẹ̀ náà, ìyá bọ́ǹfìtà ló máa ń pẹ̀lú ìyá bẹ́ẹ̀, ìyá bọ́ǹfìtà nìyẹn. ó ṣe ìyá dáadáa. tí wọ́n bá sọ pé kí gbogbo ènìyàn kó máa, because ó ṣeé ṣe kó lè pé ọmọ yẹn ti ṣépè fún ẹ tẹ́lẹ̀ wípé ò ní jẹun ọmọ yín, òun ló happen tó lè jẹ́ pé owó tó promise ẹ pé ó máa fún ẹ wípé òkè kó lọ fi rajà sí ṣọ́ọ̀bù, ò rí owó yẹn gbà kí ọmọ lọ́mọ kó tó kú. aláìdániwọ̀ ìyá Mohbad, aláìdáni, èèyàn burúkú nìyẹn, èèyàn játijàti. wo jẹ́ kí n sọ kankan fún ẹ, èmi gẹ́gẹ́ bí ẹnìkan máa sọ tọrọ fún ẹ, èèyàn játijàti, èèyàn lédèrèdè nìyẹn. òun ṣe obìnrin dáadáa, tí wọn bá rí obìnrin tó dáa nígbà míì àmọ́ pé òkè obìnrin lé obìnrin dáadáa nìyẹn. tó ń bá ń pè obìnrin tó dáa, wọn ò lè pín ẹ sínú ẹ, wọn ò lè sọ pé bóyá o jẹ́ kan nínú ẹ tó àwọn èèyàn máa sọ pé òkè lóòótọ́ pé ìyá dáadáa nìyẹn. you are very idiot. òtítọ́ ọ̀rọ̀ mọ̀ sọ fún ẹ. ẹ fi bàbá Mohbad lẹ̀ o, ẹ fi lẹ̀, òun ló ní ọmọ ẹ, ẹ fi lẹ̀, òun ló jìyà lórí ọmọ ẹ. nígbà tó ọmọ ẹ wà pẹ̀lú ẹ, tó ń ṣe kóló tó ń gbé sórí ọmọ yẹn, tó ọmọ yẹn kiri, ńbò ló wà nígbà yẹn lọ́hùn? nígbà tó ń ṣe kóló, tó ń ṣe kápẹ́ńtà ni, tó ń kan kóló, tó ń gbé sórí ọmọ yẹn, tó ọmọ yẹn kiri káàkiri, ńbò lẹ̀ wọ́n ń gbà yẹn. òun gbádùn ní ọ̀dọ̀ ọkọ tó fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́? òun gbádùn bẹ́ẹ̀, ó wá dé níṣẹ́ wàá jáde pé ọmọ ẹ ni, pé tó bá jẹ́ kìnnì kan ọmọ rẹ, orí ẹ dàrú, kì í ṣe ọmọ ẹ náà. o ti filẹ̀ náà, tó bá gbégbà tó filẹ̀, bàbá náà pápá fi ọmọ yẹn sílẹ̀, kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? kí lẹ rò wípé ó máa ṣẹlẹ̀? tó bá filẹ̀ bó ṣe wọ́ filẹ̀ tó dọ́ǹpù àwọn ọmọ wọn yẹn, tó bá dọ́ǹpù ẹ̀ bẹ́ẹ̀, ó wá ń kọ́ ọmọ yẹn sí, ó wá ń kọ́ wọn, ó wá ń kọ́ ọmọ yẹn irọ́ tó máa pa, irọ́ tó máa pa, ìwọ wá ń kọ́ wọn sí pé nǹkan tó máa ṣe. ìyá Mohbad, orí ẹ ti fọ́ o, tọmọ sọ fún ẹ, orí ẹ ti fọ́. bí ẹnikẹ́ni ò bá sọ fún ẹ, o ti fi orí gbálẹ̀. ìyá játijàti ni, ìyá rédèrèdè nìyẹn. èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ, èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. bàbá Mohbad ló ní ọmọ ẹ. tó bá hùn bàbá Mohbad kó sọ pé ọmọ òun máa fi ṣàsún ni. tó bá hùn bàbá Mohbad ó lè sọ pé ọmọ bẹ́ẹ̀ òun máa fi ṣe pẹpẹ súùpù, kò sí tó kan anybody. nígbà tí bàbá Mohbad bá sọ pé òkè àsìkò tó fún mi, mo fẹ́ lọ sin ọmọ o, mo mọ̀ pé òun kankan fúnra ẹ̀ kò lè jáde láti lọ wo ojú ọmọ yẹn, because ní Yorùbá báwo ló porúkọ ẹ̀ náà, ní Yorùbá culture, ọmọ bàbá kò lè wo ojú ọmọ ẹ̀ kan tó sin, culture nìyẹn, àbí ọmọ bẹ́ẹ̀ yẹn. but ó ní àṣẹ láti sọ pé òkè àsìkò báyìí ló hùn mí kán lọ gbé ọmọ yẹn, nítorí pé nǹkan tó wà ó find out everything and everything wà clearly. òótọ́ ni mo sọ fún yín, gbogbo yìí ẹ ti ń sáré nǹkan tẹ́ ẹ máa rí géènì, nǹkan tẹ́ ẹ máa ṣe géènì, ẹ ń ṣe gbogbo ẹ̀. àbí ẹ̀yẹ bẹ́ẹ̀ yẹn sìn, ó wá di fracas. wọ́n ti ń bú àwọn fracas àbí àwọn bloggers, wọ́n ti ń bú ara wọn lórí social media nítorí òkú Mohbad. kí ló ń ṣe gbogbo iná? kí ló ń ṣe gbogbo iná? ẹ ti ń bú ara yín lórí ọ̀rọ̀ Mohbad àbí òkè tẹ̀ ń sìn.
now gbogbo àwọn tó tàdé àwọn tí fẹ́ mọ̀ gangan fúnra ẹ pé ta ló ń sọ òtítọ́ ọ̀rọ̀ fún wa. Tá bá gbọ́ ọ̀rọ̀ kan lónìí lórí social media mi là máa gbọ́ lọ́la, tá bá gbọ́ ọ̀rọ̀ lónìí mi là máa gbọ́ lọ́la, gbogbo ẹ̀ wá dàbí fracas, gbogbo ẹ̀ wá dàbí fracas. Ta lẹni tá a fẹ́ believe, a lè believe èèyàn kankan nú ẹ bàbá Mohbad wo ẹ̀kọ́ ara fẹ́ kú o, ìwọ ló ní ọmọ ẹ o, àsìkò tó bá wù ẹ́ nǹkan tó bá fẹ́ pé kán ṣe ó dìgbà tán bá ṣe tó bá tẹ́ ẹ lọ́rùn, tó mọ̀ pé nǹkan tí wọ́n ṣe fún mi yìí ó tẹ́ mi lọ́rùn, ókè o ẹ lọ gbé kú Mohbad láti lọ sí. Àmọ́ ókè now àwọn míì sọ tẹ́lẹ̀ náà Sam Larry Mr. Larry Sam Larry àwọn ló pa, àwọn ló ṣe kíní kan, àwọn ló ṣe gbá kan. Mo rò pé ọmọ àwọn ra bí ẹ̀sìn wọn lọ jù wọ́n lẹ̀. Jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ mọ̀ tí ẹ bá fẹ́ máa blow ní Nàìjíríà, tó bá fẹ́ blow tó jẹ́ up nìyẹn, àbí ó ṣe mísíkì kan àbí ó ṣe gbá kan àwo kan tí ò ṣe wípé bóyá pé ò wà pẹ̀lú àwọn ra bí yẹn àbí ẹ wọnú klọ́ọ̀bù wọn, irọ́ ló pa ò lè blow. Ó dàbí klọ́ọ̀bù ni náà àbí ẹ̀ mọ́ ni nígbà tó sọ pé ń sàn lébẹ̀lì ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ókè pé kó máa ṣe kíní. Ẹ̀yin ọmọ Nàìjíríà yìí iṣẹ́ ní ńgbà ò ní gbogbo yìí máa gbọ́n pàápàá rẹ̀, ńgbà ò lẹ̀ máa gbọ́n, ńgbà ò lẹ̀ máa mọ nǹkan tó lẹ̀ ń ṣẹlẹ̀, ńgbà ò lẹ̀ sì máa mọ̀ ńgbà ò lẹ̀ máa mọ̀. Tẹ́ bá máa mọ nǹkan tó lẹ̀ jẹ́ pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ̀yin náà máa mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti ti politics ó ti ti mọ́, wọ́n ti ti politics mọ́ àbí ẹ̀mọ́ ó ti ti politics mọ́, wọ́n ti ti politics mọ́. Okay now nísìnyí báyìí àwọn ọlọ́pàá sọ pé wọ́n ti ṣe DNA, wọ́n ti ṣe kinní kan ti pẹ́, wọ́n sọ pé wọ́n ti release kú fún wọn pé kí wọ́n á gbé òkú kan lọ sí ẹ ṣe DNA, ṣé ẹ ti fún àárín result, ṣé ẹ ti fún àárín result. Ọ̀pọ̀lọpọ̀ lómi wait lórí social media tó fẹ́ gbọ́ result yẹn. Ọlọ́run òótọ́ ni mo sọ fún yín, ọ̀pọ̀lọpọ̀ lómi wait, ọ̀pọ̀lọpọ̀ lómi dúró, ọkùnrin àti obìnrin, ọmọdé àti àgbà wọ́n dúró láti gbọ́ result DNA, láti gbọ́ result gbogbo nǹkan tẹ́ lọ ṣe yìí, wọ́n fẹ́ gbọ́ result yẹn náà nísìnyí báyìí àárọ̀ ìsìn èèyàn kan ti sọ pé wọ́n ti gbọ́ pé kìnnì kan private part ẹ̀ báyìí wọ́n ti gé wọ́n ṣe kìnnì kan wọ́n ṣe gbá kan, fracas ní gbogbo ìlú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé ibi tó máa gbé sí báyìí, ṣé àwọn tó fẹ́ lọ ṣe báwo ló ń porúkọ náà tó fẹ́ lọ ṣe postmortem àbí báwo ló ṣe pé kìnnì tó ń fẹ́ lọ ṣé àwọn ló máa kọ́ọ̀tì kìnnì ẹ̀ lọ ni, nǹkan tó máa yọ kò go to all that place kò lọ sí gbogbo ìlú nǹkan bẹ́ẹ̀ yẹn. So now ẹ ti fẹ́ fa attention àwọn èèyàn síbẹ̀ wípé lóòótọ́ o wọ́n lọ gé pààtì wọn lọ gé lọ, ẹ wá kẹ́ wá gbọ́ o, a tún ti gbọ́ tuntun mí o, a tún ti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ o, wọ́n ti gé private party ọkùnrin wọ́n ti gé lọ o, báwo la ti fẹ́ ṣe sí o. ẹ̀yin jẹ́dí Nàìjíríà ẹ ti láìkì ìrọ́jù, ẹ ti láìkì ìrọ́jù, ẹ láìkì òtítọ́. Private kí náà gbé lọ, ókè tó bá jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ bẹ́ẹ̀ bàbá ẹ̀ gangan fúnra ẹ̀ lè rányàn kán lọ síbẹ̀ kán lọ pé ṣó ń gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ tó ń gé ni, ńgbò ní nǹkan tó ń mú lára ẹ̀ tó ń lọ fi ṣe kìíní tẹ́sì tó ń fẹ́ lọ ṣe. Náà wọ́n sọ pé tẹ́sì ọmọ ikú ṣe ó ti lọ bí oṣù kọjá oṣù méjì ń sìn, so tẹ́sì tó ń fẹ́ ṣe ẹ̀yìn ẹ̀ ní equipment ní Nàìjíríà ni tó ń bá lè ṣe tẹ́sì kí gbogbo kìíní kó jáde ká mọ̀ bí tá a lọ ká mọ̀ òkú tó pa, tó ń bá gun lọ́bẹ ni ká mọ̀ pé ó ń gun lọ́bẹ ni, tó bá fẹ́ fi ṣe asun ni kò jẹ́ ká mọ̀ wípé nǹkan báyìí ló fẹ́ fi ọmọ Mohbad tó fẹ́ fi ṣe ògo ńlá ìyọkan tó dẹ̀ jẹ́ pé ó dìde ní Nàìjíríà ògo ńlá tó dìde ní Nàìjíríà ẹ̀kan fẹ́ ẹ pàdánù ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kẹ́nikẹ́ni kó sọ̀rọ̀ èèyàn máa sọ̀rọ̀ náà. Bàbá Mohbad wo ẹjọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan bàbá confam international mo wà lẹ́yìn yín, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ mi ò tí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ because èlòmíì èmi ò kí a o èlòmíì máa gba gbàgbós Ọlọ́run, èlòmíì máa gba gbàgbós àgbé fún yọ̀wọ̀yọ̀wọ̀yọ̀, àgbé fún wòtòwòtò, ó máa gbọ́ ọ̀rọ̀ o èlòmíì máa gbọ́ ọ̀rọ̀ lórí social media ẹ̀rù àbá ẹ jẹ́ kí autopsy kó jáde. Mi ò ní sọ pé bóyá ìyá kìíní hun mi àbí òun ló pọkọ ẹ̀, èmi ò ní sọ bẹ́ẹ̀ nísìnyí. Autopsy kó jáde náà kàn fún wa ní kìíní pé òkè náà nǹkan báyìí ló pa o, ká mọ̀ nǹkan báyìí ló pa. Tẹ́ bá ti politician mọ̀ ẹ sọ pé ẹ ti send ẹ sí Amẹ́ríkà, jẹ́ kí Amẹ́ríkà kó ṣe tiwọn kàn fi ránṣẹ́ pé nǹkan báyìí ló pa èèyàn báyìí, poison náà fún ni o, ọ̀gùn lọ́bẹ̀ ni o, ó kàn dákú fúnra rẹ̀ ni o,
bóyá nǹkankan náà ń ṣe fún o ẹ jẹ́ kó dé kí gbogbo wa ká mọ̀ but tí ò báyìí tí ì dé ẹ má jẹ́ kí everybody ká máa guess because gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fracas àbí nǹkan tó ṣẹlẹ̀ báyìí gbogbo yín guess ni kí everybody báyìí ẹ ní sùúrù ẹ jẹ́ kó dé ẹ rí bó ṣe Facebook máa lana Facebook máa lana ni òótọ́ ni mo sọ fún yín Facebook ó máa lana ẹ mọ̀ wípé àwọn èèyàn wà tó máa ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé àwọn èèyàn wà tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ kú Mohbad yóò dùn bàjẹ́ ẹ mọ̀ pé tó dẹ̀ gbóṣì dákẹ́ tó ń dúró de autopsy tó ń lọ ṣe yẹn tó ń dúró de wípé òkè àwọn fẹ́ gbọ́ reply àmọ́ tíyẹn ò báyìí tí ì ṣẹlẹ̀ gbogbo nǹkan tẹ́ ṣe gbogbo ẹ̀ fracas ẹ̀ lọ jókòó náà gbogbo ẹ̀ fracas ẹ̀ lọ jókòó tẹ́ ẹ máa búra yín lórí social media ẹ máa búra yín kẹ́ fi fa follower tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ sí ara yín ẹ lọ sọ̀rọ̀ sí ara yín kẹ́ fi fa follower àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo yín lọ dákẹ́ àmọ́ màmá Mohbad irọ́ ló pa bí èèyàn kan ló bá kọ́ ẹ àbí èèyàn kan ló fún ẹ lówó tó sọ wípé kó lọ sọ bẹ́ẹ̀ sọ fún ẹnìyẹn wípé ọ̀rọ̀ yẹn ò lè work ọ̀rọ̀ yẹn kò lè work a lè gbé kú Mohbad lọ sí bẹ́ẹ̀ kò ṣeé ṣe ẹ jẹ́ kí gbogbo nǹkan tá a fẹ́ kí gbogbo ẹ̀ kó jáde gbogbo nǹkan tá a fẹ́ pátápátá ẹ jẹ́ kó jáde tí gbogbo nǹkan tá a fẹ́ tó bá ti jáde tán adájọ́ láti sìnkú àwọn tó rọra pósí tó ti rà sílẹ̀ tó sọ pé pósí tó fẹ́ sí nìyẹn ẹni tó ti rọra ilẹ̀ orílẹ̀ ibi tí wọ́n máa ń sin olówó sí náà máa sin sí ibi tó bá wùn bàbá ẹ̀ ni bàbá ẹ̀ máa sọ pé kán lọ sin ọmọ mi sí bàbá ló ní ọmọ náà bàbá ló ní ọmọ bàbá Mohbad ọlọ́run wo ọkùnrin nìyẹn ọkùnrin gidi nìyẹn ọkùnrin ó jọ mí lóòótọ́ ó jọ mí dáadáa ó gbà nìyẹn gbogbo ìdílé wà lẹ́yìn àwọn èèyàn wà lẹ́yìn gan má rò pé àwọn èèyàn fi ẹlẹ́ o má rò pé àwọn èèyàn fi ẹlẹ́ o àwọn èèyàn ò fi ẹlẹ́ o àwọn èèyàn ò sọ pé bóyá pé nǹkan tó ṣe kò wá ráìtì o orí ẹ pé gan gidi orí ẹ pé bí baba alájọ ni ọlọ́run orí ẹ pé gidi baba Mohbad orí ẹ pé bàjẹ́ ẹni tó ń kọ́ ẹ pápá tó jẹ́ adviser ẹ ó fún ẹ ní adviser gidi orí ẹ pé gidi baba Mohbad ohun tó o bá fẹ́ òun ni kó sọ wípé nǹkan báyìí ló fẹ́ àmọ́ ìyá Mohbad ò lẹ́nu ń bẹ̀ ó ti fi bàbá ilẹ̀ ti pẹ́ náà tó ti lọ bímọ fún ẹlòmíì ti kù sí ó ti kù sínú fún ẹ tó ti fún ẹ ní donut tó ti bí ọmọ míì síbòmíì nǹkan tí rẹ̀ jẹ́ pé ẹ kì í gbọ́n sí nìyẹn ọmọ tó o bí yẹn pẹ̀lú ọmọ Mohbad àbí kankan báyìí láéláé àárín wọn kò lè wà bákan náà mọ́ báwo ni ìfẹ́ wà bákan náà ìgbà tí wọn ò ṣe ọmọ bàbá kan náà àtọ̀ títí bí yẹn ní yàtọ̀ sí àtọ̀ tìbí náà àbí o mọ̀ nítorí pé ó wá jẹ́ star nísìnyí ó wá dúró tó fẹ́ náwó star orí ẹ̀ dàrú kára gbá fún yín ọlọ́wọ́ tọ́lọ́mọ sọ fún ẹ lọ jókòó ẹ jẹ́ o ọmọ tó lọ bí fún ẹlòmíì yẹn ẹ lọ dúró tọ̀ ọmọ yẹn kó lọ ṣe nǹkan tó máa ṣe fún ọmọ tó bí fún ẹlòmíì ẹ lọ dúró tì kó tọ́jú wọn kí àwọn yẹn kó di star ṣọ́ọ̀bù tí Mohbad gbà fún ẹ tí òun ti ra nǹkan sí àwọn yẹn báyìí ẹ jẹ́ kó dìde kó di star kó wá ra nǹkan sí ṣọ́ọ̀bù yẹn fún ẹ ọ̀dẹ̀ burúkú nígbà tó fi òfin ilẹ̀ fún bàbá ẹ̀ tí bàbá ẹ̀ sọ pé òun máa ń pọ́n ó mọ ìyà tó jẹ lórí ọmọ yẹn náà ìyàwó ni wọ́n jẹ lórí ẹ̀ okun dàálẹ̀ ni okun dàálẹ̀ tó wá tiẹ̀ lọ tó wá dé nísìnyí báyìí wá sọ pé mo dẹ̀ bẹ́ẹ̀ mo ti bẹ̀ wípé kó ṣe kinní kan kájà sìnkú Mohbad ó jẹ́ kí ọmọ yẹn gbóhùn ráre okú Mohbad ò ráre rárá òótọ́ ni mo sọ fún ẹ ohun tí gbogbo àgbáyé fẹ́ òun lè a máa rí kan tó gbé òkú Mohbad lọ sí òótọ́ ni mo sọ fún yín nǹkan tí gbogbo àgbáyé ń fẹ́ òun kìnìún náà máa rí kan tó gbé òkú Mohbad láti lọ sí bọ́tí nǹkan tí gbogbo àgbáyé ń fẹ́ tí wọ́n báyìí tí ì rí ohun tó ń fẹ́ yẹn kú Mohbad òun ò tí ì rìlíìsì ẹ̀ òun ò tí ì lọ sin kú Mohbad rárá ó sì wà níbi tó wà ẹ gbọ́dọ̀ tí mo sọ fún yín sí because tábà máa gbọ́ go ahead àgbọ́ go ahead látọ̀rọ̀ bàbá ẹ̀ it's not you òótọ́ ni mo sọ fún yín kì í ṣe ìwọ kọ́ náà máa gbọ́ go ahead látọ̀dọ̀ ẹ̀ orí ẹ̀ bàjẹ́ ó mọ ọ̀rọ̀ tó sọ nígbà yẹn lọ pé báwo ni pé ìyàwó Mohbad tó ń bá fún ẹ ní 5 million yẹn
òun ló máa gbé ẹ lọ tó máa lọ ṣe shopping tó máa kó sínú ṣọ́ọ̀bù tí Mohbad gbà fún ẹ tí Mohbad bá bọ̀ kí ni Mohbad náà pàápàá báyìí anyway ọlọ́run ó máa fi ọ̀run jì tí ò bá jẹ́ bẹ́ẹ̀ irú ìyá bẹ́ẹ̀ yẹn mi ò ní lọ sọ́dọ̀ ẹ mi ò ní wá síbẹ̀ mi ò ní wá kí ẹ pàápàá nígbà tó fi iṣẹ́ tí bàbá mi ò bá dúró tì mí ńkọ́ tí bàbá mi ò bá dúró tì mí ńkọ́ tí bàbá mi tí ò bá kọ́ mi sọ́nà bàbá ẹ̀ sọ pé òun ni ó máa kọ́ náà pé ọ̀dọ̀ òun ló ti máa ń bá òun gbé ní tẹ́lẹ̀ bàbá Mohbad mo mọ̀ pé ó máa wà stressed this time náà mo mọ̀ pé ó máa wà stressed this time bàbá Mohbad ọlọ́run bàbá nìyẹn ọlọ́run tọ́ni mo sọ fún mi bàbá nìyẹn you are very good father and ọlọ́run á wà lẹ́yìn yín á tiẹ̀ lẹ́yìn kò ní tiẹ̀ lójú gbogbo nǹkan tó o bá fẹ́ ọlọ́run á ṣe fún yín gbogbo ọ̀nàkọ́nà tí ọ̀tá lè máa gbà láti fi da ọ̀nà ẹrú ọlọ́run á bá wọn wí ní agbára ọlọ́run so máa fáyìn tiẹ̀ lọ ntó sọ ló ti sọ yẹn amsat tó bá ti tẹ́kì ọ̀rọ̀ yẹn tó sọ pé okay now báyìí ló máa ṣe tó bá ti bẹ̀rẹ̀ amsat ò kì í bẹ̀rẹ̀ nǹkan kó má parí ẹ̀ o àwọn míì pàápàá báyìí tó dẹ̀ pé wọ́n sọ pé kán lọ yẹgi fún ó ní kán lọ yẹgi fún okay now nísìnyí báyìí ó máa ṣe ọdún kan lẹ́yìn ọdún kan báyìí ó máa yẹgi fún àbí bẹ́ẹ̀ kọ́ ó appeal pàápàá kò succeed ó appeal kò succeed appeal yẹn kò succeed yẹ ká bọ̀sibọ́sí pé wo everybody ló ń dúró because gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sí ẹ mọ̀ pé electronics àbáwọn porúkọ ẹ̀ náà ó ti gba gbogbo àgbáyé media ó ti gba gbogbo àgbáyé ohunkóhun tó bá ń ṣe tí ò bá gbára ẹ̀ pamọ́ tó dẹ̀ jẹ́ pé òun ṣe kó rò pé ẹnikẹ́ni ò rí àwọn tó rí pọ̀ bàjẹ́ àwọn tó rí ó pọ̀ bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá tẹ́ ẹ mọ̀ pé ìyá gidi nìyí wo má bí ọmọ ẹ síbi kan kó fi ilẹ̀ anywhere tó bá ń lọ gbé ọmọ ẹ dání lọ bẹ̀ anywhere tó bá ń lọ gbé ọmọ ẹ dání lọ síbẹ̀ tó bá gbé ọmọ ẹ dání lọ síbẹ̀ nígbà tó ọmọ ẹ bá máa dàgbà òótọ́ ni mo sọ fún yín á sọ pé ìyá mi ó jìyà lórí mi ó mọ iye àwọn obìnrin tó rẹ̀ pé ó wà lẹ́kọ̀ọ́ yẹn ń sì báyìí tó rẹ̀ pé ó bímọ fẹ́ lómi ó dẹ̀ ń tọ́jú ọmọ ẹ̀ ó bímọ yẹn ó dẹ̀ tọ́jú ọmọ ẹ̀ ọkùnrin míì tó ṣe donuts yẹn báyìí ó ti sá lọ n ò rí wọn n ò mọ ibi tó ń gbé ó dẹ̀ dúró ti ọmọ ẹ̀ ìwọ ò dúró ti ọmọ ẹ̀ náà ṣé ò dúró ti ọmọ ẹ̀ orí ẹ̀ dàrú ó wá ń sọ fún pé mo ti bẹ ẹjọ́ gbogbo Nàìjíríà ẹjọ́ ẹ bá bẹ bàbá Mohbad kó lọ gbé Mohbad kó lọ sí kí òkú ẹ̀ kó máa ra dé orí ẹ̀ dàrú nísìnyí wọ amọ̀ rè nísìnyí ọmọ bàbá Mohbad mọ bàbá Mohbad mọ tẹ́lẹ̀ nítorí pé bóyá ìyá ń jẹ tó mọ̀ pé bóyá kò ní nǹkan lọ́wọ́ nígbà yẹn ò fẹ́ wà ní kọ̀rọ̀ tó lè jẹ́ pé kìíní náà ní sí báyìí tí ó mọ̀ pé tẹ́lẹ̀ bàbá Mohbad gbogbo èèyàn ń bú tẹ́lẹ̀ rí because wọn ò tí wádìí kìíní ẹ̀ dáadáa wọ́n ti wádìí ẹ̀ ń sìn tó ti mọ̀ pé ìyá burúkú nìyẹn ìyàwó Mohbad ọ̀rọ̀ tí èmo fẹ́ sọ fún ẹ jọ gbogbo owó tó ń gbà gbogbo owó tó ń fún ẹ tó ń sọ pé ọmọ yìí ọmọ Mohbad ni tó gbé pamọ́ ohun tó ṣẹlẹ̀ Mohbad ti mọ̀ kó tó kú Mohbad mọ̀ pé ọmọ yẹn kì í ṣe ọmọ òun Mohbad mọ̀ náà bí ó bá jẹ́ báyìí visa tó ṣe kí ló tó ṣe visa fún ẹ kí ló tó ṣe visa fún ẹ kò ṣe visa fún ẹ náà because ó ti mọ̀ pé ọmọ yìí kì í ṣe ọmọ mi ẹni tó ní ọmọ lọ gbé ọmọ fẹ́ni tó ní ọmọ náà àbí ẹ̀ mọ́ ni àti rí ẹ tó wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú lòmíì àti rí ẹ ṣé o mọ̀ pé George bè lọ pé ókè dàgbà tó fọ́ọ̀kọ́ ṣé ẹnì kankan báyìí sùn rí ó sọ̀rọ̀ náà ó dákẹ́ ni àìmọye ó láìkì tọ̀ ìbàjẹ́ tọ̀ ó láìkì ẹja tútù tó máa gbé fún ẹ tó máa gbà ó dẹ̀ tún dúró ti ọmọ ọlọ́mọ tó sọ pé ọkọ yìí ni orí ẹ fọ́ o owó tó wà lọ́wọ́ ẹ try kó lọ ṣe DNA ọmọ yẹn ẹ jẹ́ ká mọ̀ wípé ọmọ yìí ọmọ Mohbad ni tá bá ti mọ̀ wípé ọmọ yìí ọmọ Mohbad àwọn tó máa ran ọmọ yẹn lọ́wọ́ pọ̀ bàjẹ́ tí wọn ò tí ì sọ̀rọ̀ tó dẹ̀ wà ń ta kì í ṣe lórí social media àwọn tó wà ń ta tó fẹ́ tọ́jú ọmọ yẹn pọ̀ máa rò wípé ọ̀rọ̀ tó ń sọ bóyá pé èèyàn kankan
kò gbọ́ ń pa ẹ̀, àwọn èèyàn mọ̀ ń pa ẹ̀ o, àwọn èèyàn mọ̀ ń pa ẹ̀ gan gidi, because àwọn tó mọ̀ wípé òkè o kì í ṣe tọ̀ìtọ̀ì báwo ló porúkọ ẹ̀ náà Mohbad nìkan ló gbà, òun gbà tọ̀ìtọ̀ì míì, ẹ̀ ń gbà sára, bóyá ó jẹ́ pé òtútù ni o, òun gbà sára, o kàn fẹ́ fi ọmọ yẹn báyìí, o ò fẹ́ kí àṣírí ẹ̀ kó tú, òun ló happen tó tẹ̀lé àwé yẹn lọ sí show, ṣé o tẹ̀lé lọ sí show tẹ́lẹ̀ ni, ṣé o mọ̀ pé wọ́n bèrè lọ́wọ́ ẹ tẹ́lẹ̀ pé ṣé o máa ń tẹ̀lé lọ sí show tẹ́lẹ̀, onínú kí ló wá mú ẹ lọ sí show tó wà bá lọ sí, kí ló mú ẹ lọ sí show tó wà bá lọ, alábòsí nìyẹn, anímàṣàwọn olóbo thank you ne kó get out, mi ò ní kankan láti sọ fún ẹ o, tó bá àwọn ẹbí ẹ ó lè máa bú mi dáadáa, tó bá bú mi dáadáa màá tún jáde fún yín, tó bá bú mi màá jáde fún ẹ, òótọ́ ni mo sọ fún yín, mi ò lè parọ́ fún yín, because ohun tó ń ṣẹlẹ̀ yìí òtítọ́ ẹ̀ ìwọ ló máa sọ òtítọ́ rẹ̀ fún wa, because ìwọ ni ìyàwó ẹ̀ náà, mo rò pé ẹ̀jọ̀ ń gbé ni, àbí ọkọ ẹ̀kọ́ ni, ó dẹ̀ sọ pé ó wà ní ìsàlẹ̀, òun so oúnjẹ, ó wá rán nọ́ọ̀sì lọ sí yàrá tó lọ tírìtì ẹ̀, àǹtí ó mọ̀ pé àwa náà gbọ́n ṣá, àwa náà gbọ́n náà, báwo ló ti fẹ́ rán nọ́ọ̀sì tó dẹ̀ jẹ́ pé ó wá sí nulẹ̀ ẹ̀ ní nọ́ọ̀sì wá, ó ní ẹni ò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ó wà ní Kútọ́nù, ẹ wá pé kó máa bọ̀, sóun ló máa ń tọ́jú ẹ̀ tẹ́lẹ̀ rí, àbí bẹ́ẹ̀ kọ́, yes òun ló ń tọ́jú ẹ̀ tẹ́lẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́, ṣé nọ́ọ̀sì wá sílẹ̀ wá tọ́jú Mohbad tẹ́lẹ̀ ni, ó wá sílẹ̀ wá tọ́jú Mohbad tẹ́lẹ̀, ok kí ni ẹ̀jẹ̀ wá wá nínú aṣọ ẹ̀, kí ni ẹ̀jẹ̀ wá wà lórí bẹ́ẹ̀dì ẹ̀ fún, ó máa ga o, ọgẹ́ yìí ó dà pé ó dájú gangan, ó dájú gidi, ó dájú burúkú, ó dà pé ìwà pẹ̀lú àwọn èèyàn kan ẹjọ́ sọ̀rọ̀, pẹ̀lú àwọn èèyàn kan ẹlọ́jọ́ sọ̀rọ̀ tó kàn pàbọ̀ yìí tẹ́ pàdánù, because ikú bọ̀ yìí tá a bá máa wádìí ẹ̀ ọwọ́ ẹ̀ máa wà nú ẹ̀, Ọlọ́run ọwọ́ ẹ̀ máa wà nú ẹ̀, ó tọ́ ni mo sọ fún yín, ọwọ́ ẹ̀ wà nú ẹ̀ o, ọwọ́ ẹ̀ ó wà nú ọ̀rọ̀ yìí, bí ó bá jẹ́ bẹ́ẹ̀ nọ́ọ̀sì wá láti tọ́jú ọkọ ẹ̀, mo rò pé ẹ̀ máa jókòó tí ni ẹ̀ ṣe kí ni kan, nígbà tó ń sọ pé wọ́n ti ń kọ abẹ́rẹ́ bọ̀ lára bọ́ yẹn, ó ní ẹjọ́ ẹ bá mi yọ ó dùn, àbí bẹ́ẹ̀ kọ́, ìwọ ò dẹ̀ síbẹ̀, ó ní ó wà ní sàlẹ̀ ní kíṣìnì tó ń so oúnjẹ, ó dẹ̀ fi ọkọ ẹ̀ sílẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́, ẹ̀ tí rojọ́ ẹ̀ sì máa tó ọjọ́ yẹn máa tútù rò, lọ́pàá tó ń gáìdì ẹ̀ wọn ò tí ì réyàn tó ń gáìdì, kírímìnà náà ń gáìdì, kírímìnà ni, because a ti máa mọ gbogbo ẹ̀, àwọn tó dúró ó kàn dúró pé ká gbọ́ gbogbo ẹ̀, kú báyìí ló pa, tá a bá ti gbọ́ yẹn ẹ̀ máa free, àmọ́ tá a báyìí ti gbọ́ yẹn àjọ máa bára wa wọ gidi ni, àjọ máa bára wa wọ, nítorí pé ẹ ti gbọ́ nǹkan kan lórí social media, ẹ máa sá lọ, ó dẹ̀ ní sákò ní Nàìjíríà, ibẹ̀ ló máa wà títí tí ẹjọ́ ẹ máa fi parí, ibẹ̀ ló máa wà títí tó dẹ̀ jẹ́ pé ó máa lọ sí, kí ni aṣọ tó lọ jù sínú kòtò nígbà tó ń fẹ́ sí, kí ni aṣọ yẹn, kí ni mí ní aṣọ yẹn, ṣé ẹ lè sọ mí ní aṣọ yẹn fún wa, ẹ lè ròyàn sí bí kó dẹ̀ jẹ́ pé kó wá bú mi, ẹ lè ròyàn sí bí kó wá bú mi, àmọ́ ẹni tó bá bú mi àbí tó bá sọ̀rọ̀ sí mi àbí nǹkan ikú tó pa Mohbad ló máa pa, Ọlọ́run tó ni mo sọ fún yín, ẹni tó dẹ̀ jẹ́ pé bóyá inú ẹ̀ ń dùn àbí nǹkan tó ṣẹlẹ̀ báyìí tí ò mọ bó ṣe máa sọ̀rọ̀ sí àbí tó mọ bó ṣe máa ṣe, ikú tó pa Mohbad ló máa pa, ó ṣeé ṣe kó dẹ̀ jẹ́ pé ìyàwó onítọ̀hún yẹn ló máa pa, òótọ́ ni mo sọ fún yín, nítorí pé ohun tó ṣẹlẹ̀ sí Mohbad kò gbàdúrà ẹ̀ more than at least more than 50 to 60 years this time, àbí ọmọ bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tó lè ro òkú sí ọmọ yẹn, kò sẹ́ni tó lè ro, gbogbo àgbáyé ló ń sunkún fún náà, gbogbo àgbáyé nínú ẹ̀ ò dùn sí, gbogbo àgbáyé ló ń sọ pé báwo la ti fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí, ẹ bá ti rí star kan àrùn tí nígbà kan tó lè gbé bọ́ọ̀yì kan báyìí gẹ́ẹ̀ kan ó máa ń wà kìnìún rẹ́kọ́pítà, gẹ́ẹ̀ máa ń wà pléènì tó máa fi jagun, ó máa wà pléènì yẹn ní Nàìjíríà ló máa ń wà, gẹ́ẹ̀ yẹn ló mọ̀ bí tí àwọn Boko Haram tó máa ń pa èèyàn, àwọn jíyàn gbé òun ló mọ̀ bí tó wà, nígbà tó rẹ̀ jẹ́ pé gẹ́ẹ̀ yẹn sọ pé òkè ohun tí mọ̀ bí tó wà, láti lọ jẹ́ pé bóyá pé kán lọ àtáàkì wọn, kí àná gbé mọ́tò tán lọ kọlù wọn pàdánù, ẹ̀yìn òkè rí star
ní nàìjíríà yẹn tẹ́ bá ní star báyìí kẹ́pàkẹ́pà nínú ìmọ̀ ń dùn sí àmọ́kú eléyìí ó máa fún ní problem. Ikú méjì ló ti kú nàìjíríà yẹn ti tó rẹ̀ pé kékeré ẹ̀ kan jù Timothy àti Mohbad. Ikú Timothy àti Mohbad ikú yẹn ó lágbára, kò dẹ̀ sẹ́ni tó lè gbàdúrà ikú yẹn. Mo rò pé hòtẹ́ẹ̀lì ó lọ sùn náà, ó lọ sí skul ní náà, ó dẹ̀ sí hòtẹ́ẹ̀lì ó sanwó ẹ̀ náà tó dẹ̀ fẹ́ sùn sí hòtẹ́ẹ̀lì báyìí náà wá lọ bá a ló lọ pa àbí ó mọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó jọ n tó ń ṣẹlẹ̀ nàìjíríà pàápàá ó mú ọ̀pọ̀lọpọ̀ ìlú míì, ó mú àwọn èèyàn míì láti Europe ni o àti ìlú míì, ẹ̀rù ń bà wọ́n láti wá sí nàìjíríà. Òótọ́ ni mo sọ fún, ẹ̀rù ń bà wọ́n láti wá nàìjíríà because ìlú kí ló dé ẹ̀rù ń bà wọ́n láti wá nàìjíríà because wọn ò mọ nǹkan tó rẹ̀ jẹ́ pé wọ́n máa fi wọ́n ṣe, wọn ò mọ nǹkan tó máa fi wọ́n ṣe náà. Báwo ló ti fẹ́ dágbére kó sọ pé ó fẹ́ lọ sí ìlú kan tó rẹ̀ gbé tó bá lọ ò ní padà. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó máa ń dá oko tó rẹ̀ jẹ́ pé ó wà nílùú ìbò láìmọye ọdún rí, ó lọ sílé báyìí pòfẹ́sọ̀ yẹn wọ́n pàdánù. Wo ẹjọ́ ìtorí tọ̀ lọ́run nǹkan tó ń ṣe nàìjíríà báyìí ẹ lọ wádìí sí o, ẹ lọ wádìí sí o. Nǹkan tó ń ṣe nàìjíríà yẹn kò wo ọ̀pọ̀lọpọ̀ lómi tó fẹ́ gbé bísínẹ́sì láti wá nàìjíríà pàápàá ẹ̀rù ń bà wọ́n láti wá nàìjíríà, ẹ̀rù ń bà wọ́n náà, ẹ̀rù ń bà wọ́n láti wá nàìjíríà. So bó ṣe jẹ́ nìyẹn o, ẹjọ́ ẹ wádìí sí o, ẹ wádìí sí o. Ká má wàá bá ṣe kí ni, ká má bàa gbé ara wa, ká má fàdí ara wa. Ẹ ṣe nọ́mà, gọ́ọ̀mẹ̀ntì ẹ ṣe nọ́mà o, ọlọ́pàá ẹ ṣe nọ́mà o, àwọn tó ṣe DNA everything ẹ ṣe nọ́mà o. Ẹ jẹ́ kí gbogbo kìíní ẹ̀ báyìí kó tètè jáde kan tó sọ pé òkè náà adájọ́ láti lọ sìnkú Mohbad o. Bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ ṣeun gan o, ọlọ́run á dúró ti gbogbo yín pátápátá o. Ẹ ṣe, ó dàbọ̀ náà.